àkúnbojú ọjọ́ ṣèré o ṣàlàfíà mo bá gbogbo wa ṣe ò sí ìyọnu àyìnlá Akewi olóye lèmi ń jẹ́ ọmọ màmá ọlọ́pẹ́ ọ̀rọ̀ máa ń bọ́ tìkẹ́tìkẹ́ alóore nínú Akewi tó ń pe ìyàrá fónílé gbọ́ ni AO Entertainment TV ni ẹ máa subscribe fún o lágbá Elédùmarè bí o etí tẹ́ fi ń gbọ́ wò ní di bẹ́ẹ̀ ni ojú tẹ́ fi ń wò wọ́n ò ní fọ́ lókèlókè lẹ́wọ̀n máa lọ ẹ ò ní rẹ́lẹ̀ nígbà kọ̀ọ̀kan mo tún ti débi iṣẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń koríki ilẹ̀ Yorùbá gangan ni mo rè tún ti ń lọ sí ìlú Òjé o èrò tó bá ń rebẹ̀ dákun má ṣàfihàn torí pé o ìlú ọ̀run máa dùn bí omi ẹja Òjé ń npetu o ọmọ ẹ̀rọ tí wẹ̀ bí òjò ọmọ ẹ̀rọ dúbọ́ bá kú ni wọ́n ọmọ apájá fún wọn ìràwọ̀ ọ̀jẹ̀ ńlá ni mo kò ní o gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà ìbàjẹ́ àdásù ìpínlẹ̀ fẹ́pìnrin ẹjẹ́ àdásù ìpínlẹ̀ fẹ́pìnrin àwọn ẹjẹ́ pèlépèlé làwọn ẹ̀rọ pẹ̀kùn létí táǹkù lóde àdìgò sọ̀rọ̀ ṣèbẹ́yìn lọ́mọ arọ́dúbọ́ bá kú nílé bàbá tó bí ìlọmọ bá bolórí ire Òjé torí o kì í jẹrẹ ẹ̀gà bẹ́ẹ̀ ni o kì í jòròfo Òjé tó bá wá jẹ́rù rẹ̀ pẹ́rẹ́ irú wọn ni wọ́n mú tán rẹ̀ méjèèjì ìbánu nílé bàbá tó bí ìlọmọ bá bolórí ire a ó tún máa kàn sí yín o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé o èmi l'Àyìnlá Akewi olóye ọmọ màmá ọlọ́pẹ́ ọ̀rọ̀ máa bọ́ tìkẹ́tìkẹ́ alóore nínú Akewi tó ń pè jàrà fónílé gbọ́ ni AO Entertainment ló lè ṣe o torí pé o ẹni àbá alábàámà náà ni bàbá gbogbo wọn ẹ dákun ẹ máa subscribe sórí YouTube channel ẹ wa AO Entertainment mà náà ni ó dìgbà ire.